Olúwakẹ́misọ́lá Àgbésìn èyí tí gbogbo wa mọ̀ sí Kẹ́mi T òun náà mà ti ṣe bí ọ̀gá rẹ̀ ṣe rí ilé ayé yìí àsìkò ẹ̀dá kọ̀ọ̀kan ọlọ́run ọba nìkan ló mọ̀ ká má sáré kọjá kádàrá gbogbo yín náà lẹ mọ̀ Kẹ́mi T ẹ wo ìyà tó ti jẹ lábẹ́ ọ̀gá rẹ̀ èyí tí í ṣe Ibrahim Yekini tí gbogbo wa mọ̀ sí ìtẹ̀lẹ̀dẹ̀ icon ṣùgbọ́n ó forí tì í wọ́n sì ní ẹni ọba forí tì lópin òun náà ni yóò là Kẹ́mi T ti wá là báyìí o kí ni Kẹ́mi T ṣe kó tó di pa ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀ àti pé ìdí ohun tó ṣẹlẹ̀ gangan tá a fi múròyìn nípa Kẹ́mi T wá fún yín. Kẹ́mi T ó ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò ayọ́kẹ́lẹ́ kí wá ṣe pé ó ra mọ́tò ayọ́kẹ́lẹ́ nìkan lásán kí ni Kẹ́mi T tún ṣe gbogbo ẹ̀ láyàn nànà fún yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yìn wo níjọ́ ẹ bá tẹ subscribe ní ìṣòro YouTube channel yìí nǹkan ayọ̀ náà láàmú rí bára wa ṣe mú bọ̀ náà. Lónìí ní Kẹ́mi T náà ló ra mọ́tò ayọ́kẹ́lẹ́ tuntun ṣẹ́ẹ̀rì kì í wá ṣe mọ́tò ayọ́kẹ́lẹ́ tuntun nìkan ní Kẹ́mi T rà lónìí ṣùgbọ́n kí ni Kẹ́mi T kí ló tún ṣe lónìí a ó ṣàlàyé gbogbo ẹ̀ fún yín ṣùgbọ́n kó tó di pa máa lọ ẹ lọ sí abala àríwísí comment section ẹ tẹ congratulation fún Kẹ́mi T congratulation fún Kẹ́mi T torí pé inú àwọn òṣèré tá a ní láti bá dúpẹ́ ní Kẹ́mi T wà gbogbo yín náà lè rántí pé kó tó di ṣáájú kí Kẹ́mi T kó tó ra mọ́tò ayọ́kẹ́lẹ́ ó ṣe àwọn interview kan tó sọ àwọn ìyà tó jẹ kódà nílé ọkọ lẹ́yìn ìgbà tó tún kúrò nílé ọkọ tán àwọn tójú rẹ̀ tún rí kọ́lọ́hún ó tó bọ́ta búrẹ́dì ẹ̀ ó lágbára o ìfẹ́ máa lọ ibi interview náà ṣùgbọ́n gbogbo yín náà lè mọ̀ pé nínú interview náà Kẹ́mi T sọ bó ṣe kúrò nílé ọkọ àti pé ìgbà tóun tún ń ta nǹkan tó jẹ́ pé inú ṣọ́ọ̀bù lòun máa ń sùn ẹ wo ká má pọ̀ lọ́rọ̀ kó ṣáájú kó tó di pé Kẹ́mi T ra mọ́tò lónìí ẹ̀yin náà mọ̀ pé Ibrahim tó jẹ́ ọ̀gá rẹ̀ ní December 25 lónà ra mọ́tò ayọ́kẹ́lẹ́ méjì sánà ọ̀ṣáṣá tó náà fi celebrate birthday rẹ̀ ilé tó ṣe lọ́ǹdì 1 ẹ wo ṣe ra àwọn kọ́lé oṣù family yìí ọlọ́run ti bọ́ta búrẹ́dì wọn kọ́lọ́run ọba kó tètè bọ́ta búrẹ́dì tiwa náà ló kù kí wàá tún ní níta tún sọ tí Kẹ́mi T sọ ẹ wo ilé ayé gbogbo ń tẹ̀dá bá ń fojú là lónìí kó ṣáà máa forí tì o torí pé ìtàn ni yóò dé bọ́dọ̀la ẹni tí ò bá jìyà kò lè jọrọ̀ mo tún sọ lẹ́ẹ̀kan sí nínú interview tí ìtẹ̀lẹ̀ náà ṣe ó náà fi hàn wá pé ẹni tó jẹ́ ọmọ alákọ̀ọ́kọ́ tó ń kọ́kọ́ kọ́ níṣẹ́ ó ní Kẹ́mi T ó wáá sọ ó ní ihun tí Kẹ́mi T fi ojú kàn lọ́dọ̀ òun kò sọmọ iṣẹ́ kankan tó ti ojú rírú ẹ̀ tó ti pé tá a bá ń sọ̀rọ̀ ìtẹ̀lẹ̀dẹ̀ icon ó ṣàlàyé nínú interview náà nínú Oyin Mọ́mọ́ ó ní wípé tí òun bá ní kó wọn kà ní méní méjì mẹ́ta pé iye ọdún tí Kẹ́mi T tó fi kọ́ṣẹ́ lábẹ́ òun ó ń lọ bíi 15 years tóun bá ní kó wọn kà ní méní méjì mẹ́ta ṣùgbọ́n ó lọ forí tì í torí wípé ní ẹni ọba forí tì lópin òun ni ó là kódà ó tún ṣàlàyé ipa ribiribi tí Kẹ́mi T tó kó nínú ìgbésí ayé òun ṣùgbọ́n àlọ́ bí interview lónìí ọpẹ́ làwa bá Kẹ́mi T dù látàrí pé ó forí tì í lọ́dọ̀ ọ̀gá rẹ̀ èyí tó jẹ́ Ibrahim Yekini mo sọ fún yín mo ní pé kì í ṣe pé mọ́tò nìkan ni Kẹ́mi T rà lónìí kí ni Kẹ́mi T tún ṣe tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn wò wá lẹ́ẹ̀kan sí ni ẹ jọ̀ọ́ ẹ bá tẹ subscribe button yìí sórí YouTube channel yẹn tí mo bá ṣe máa ń ṣe a máa ń gbé yín débẹ̀ a máa ń ja yín tán a máa ń mú yín débẹ̀ bó ṣe ń lọ níkànnì ayélujára lónìí náà mọ́tò méjì ni Kẹ́mi T rà lọ́jọ́ kan ṣoṣo kéèyàn ó tó lè rówó ra mọ́tò méjì nínú ẹkọ́nọ́mì Tinubu tá a wà yìí ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ẹni náà jẹ́ ń kánú ó tún bù sápò tí n bá tún wá sọ fún yín pé ṣé rí ilé ayé yìí ó yẹ kéèyàn máa láàánú ọmọlàkejì Kẹ́mi T ra mọ́tò fúnra rẹ̀ nínú nǹkan tó tún wá kọ síkànnì ayélujára ó ní lẹ́yìn ìgbà tó ń ra mọ́tò kan fúnra àwọn tán
òun tún wá ra mọ́tò fẹ́ni tó jẹ́ ọmọ iṣẹ́ òun. Ah! 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 Ọ̀gá mélòó ló lè ṣerú tí Kẹ́mi T tó ṣe yìí? Kéèyàn ra mọ́tò fúnra rẹ̀ kó tún wọ ọmọ iṣẹ́ rẹ̀ sùnsùnsùn kó tún fi mọ́tò ayọ́kẹ́lẹ́ kan kó tún fi jìn. Gbogbo àwọn òṣèré orí ìtàgé ńlá jàǹkànjàǹkàn bíi ìtẹ̀lẹ̀dẹ̀ icon tó jọ̀gá Kẹ́mi T gangan, àwọn Fẹ́mi Adébáyọ̀, àwọn Ọdúnládé Adékọ́lá àtàwọn obìnrin bíi ẹgbẹ́ rẹ̀ náà ni wọ́n lọ sí eyín comment section lábala àríwísí eyín post tó fi síkànnì ayélujára rẹ̀. Gbogbo wọn tẹ congratulations gbogbo iná lẹ́dẹ̀ mọ̀ yìí pé ìtẹ̀lẹ̀dẹ̀ icon ó jẹ́ kan lára àwọn òṣèré orí ìtàgé tọ́lọ́ ń bọ̀tà búrẹ́dì rẹ̀ èyí lọ́dún tá a lò lọ kéwàásù nìkan Kẹ́mi T náà tó jẹ́ ọmọ iṣẹ́ rẹ̀ Ìyá Sẹ̀bílì eléyìí tó jẹ́ YouTube movie tó gbé síkànnì ayélujára rẹ̀. Òun náà má pawó ribiribi níbẹ̀. Ibẹ̀ náà ló ti yọwọ́ tó ra mọ́tò ayọ́kẹ́lẹ́ fúnra rẹ̀ ó tún rà fọmọ iṣẹ́ rẹ̀. Ẹ wò ẹ̀yin olólùfẹ́ wa, ẹ má gbàgbé ẹ lọ sí comment section ẹ tẹ congratulations fún un. Bí nǹkan tí mò ń sọ, mo sọ wípé ẹni ọba forí tì dópin ó ní yóò gbàlà èèyàn. Àbá Kẹ́mi T, àbá dúpẹ́, àbá ayọ̀, àbá dúpẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ òṣèré ló wà nínú Nollywood tó jẹ́ yí pé àwọn náà ń ṣiṣẹ́. Kì í ṣe pé bóyá wọn ò rí nǹkan ò, ṣùgbọ́n ṣe mọ̀ pé àsìkò ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Lásìkò tá a sì ń wí tá à ń sọ yìí, tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa àwọn òṣèré orí ìtàgé tó jóbìnrin nínú Nollywood Yorùbá, ohun tó dá mi lójú ni pé Kẹ́mi T èèyàn Ìyá Sẹ̀bílì kò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn. Ó wà lára àwọn tó jẹ́ pé top rated actress ní báyìí bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ nínú Nollywood Yorùbá. Torí pé ọmọ tó ń sọ ni o ìní parọ́ fún yín níbi ká sọmọ ọ̀dọ̀ ká sí oríṣiríṣi róòlù ló máa ń play. Ẹ wo róòlù tó play nínú Kọ́lé Oṣó gangan. Ta ló lè mọ̀ pé irú Kẹ́mi T ó lè play irú róòlù yẹn èèyàn nínú eré náà? Ẹ wo ẹ má jẹ́ àpọ̀ lọ́rọ̀ ẹ jẹ́ abóníreyọ̀ kiri tí a náà kó lè tẹ̀ wá lọ́wọ́. Ẹ lọ sí abala àríwísí èèyàn comment section ẹ tẹ congratulations èèyàn Kẹ́mi T, congratulations Kẹ́mi T. Ẹ má gbàgbé ẹ share fídíò kẹ́ ẹ subscribe sí YouTube channel wa kẹ́ ẹ sì tẹ notification bell ilẹ̀ tó fi jẹ́ pé tá a bá ti ń fi sí ìkànnì ayélujára ẹ ó jẹ́ ní àkọ́kọ́ tí ó máa rí àwọn post wa. Ẹ wo ẹ tẹ congratulations Kẹ́mi T, congratulations Kẹ́mi T, a ó tún máa rí yín náà.